ẹ̀yin èèyàn a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba o nítorí pé kí ni ọwọ́ ìrù ẹkùn tí olóyè Sunday Igboho tún ti ba àwọn fúlàní ajínigbé míì o ṣùgbọ́n kó tó di pé ẹ máa wo fídíò yìí ẹ kọ́kọ́ gbọ́ ọ̀rọ̀ kan náà bí àwọn fúlàní yìí bí wọ́n ṣe ń dúnàádúrà iye tí wọ́n fẹ́ gbà lọ́wọ́ èèyàn kan 20 million bíyàwó arákùnrin ọ̀hún bó ṣe ń sáré kiri ẹ kọ́kọ́ gbọ́ náà kó tó di pé a máa wo fídíò yìí síwájú. Mo fẹ́ lọ gba tọ́wọ́ ẹni yẹn kí n kó mọ màá lè mọ iye fún gbogbo ẹ máa ṣe. Àjọta ìjọ ìṣàánú wa. Sá. Èló ló wà ní àwọn aṣọ ìṣàánú ọ̀kí ni. Ṣé lọ́wọ́lọ́wọ́ báyìí? Ìyàwó lòun fẹ́ lọ gba tọwọ́ àwọn kan kóun tún fi kún. Ẹni ọkùnrin tá a pè ń bòròró àbí Fúlàní yìí ń lé èló ló wà ńlẹ̀ gan èló ló wà ńlẹ̀ gangan káwọn ó lè mọ̀. Àwọn owó káàkiri ń lé ni. Ó níṣẹ́ ti rówó ìyàwó láwọn ń wówó káàkiri nílé ni. A máa ṣàánú yìí. Àwọn owó káàkiri. Bòròró yìí ń sọ fún wípé sẹ́yìn ò fẹ́ ṣàánú wa ni. Ta ló yẹ kó ṣàánú ara wọn? ẹ̀yin èèyàn ṣe ti wá rí báyìí ohun ìyàwó ẹni tí wọ́n jí gbé àti fúlàní tí wọ́n jọ ń dúnàádúrà òun lẹ̀ ń gbọ́ yẹn o tí fúlàní sọ pé èló ló ti wà ńlẹ̀ báyìí tí ìyàwó ẹni tí wọ́n jí gbé ní pé òun bọ̀ òun fẹ́ lọ gba owó sí i lọ́dọ̀ àwọn kan tí fúlàní sọ fún arábìnrin pé ṣé ò fẹ́ ṣàánú wa ni ẹ̀yin náà ṣáà ti gbọ́ ṣùgbọ́n báwo ni ìrù ẹkùn báwo náà ṣe mú àwọn fúlàní yìí inú fídíò yìí náà lẹ ti máa gbọ́ gbogbo ẹ̀ ẹ má gbàgbé ẹ bá mi wo ìsàlẹ̀ níbi tán kọ subscribe sí ẹ kílíkì lé subscribe button yẹn ọ̀fẹ́ ní subscription kò sẹ́ni tó máa jáwọ́ yín ọwọ́ yín tẹ́ fi ń bá wa tẹ subscribe ẹ ò ní fi gba lẹ́tà ìbànújẹ́ ẹ ò ní fi gbọ́mọ sí lágbára ọlọ́run ọba o. Bó o ní olóko ṣe nílé roko lórí irun rẹ̀ kí ló dé tó lódò nílé rodò kí ló dé tọmọdé ò lè sunkún ọmú kí ló dé tọkọ ń ṣàfẹ́rí ara rẹ̀ ìdílé ń parun lónípòjípò lórí irun wa láfi wò wípé gbogbo ohun tó bá yẹ ló yẹ ká máa ṣe tá a fi dáàbò bo ibi tá a pè lórí irun wa yìí nítorí a ò níbòmíì ilé ẹni ní ilé ẹni àwọn ò sì ní fọwọ́ òsì júwe ilé bàbá tó bí wa lọ́mọ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ìsánlùsìn tí gbogbo wa fi ń láǹfààní tá à ń ké gbàjarì pé àwọn bòròró tí wọ́n mú ìwọ̀n gbọ́dọ̀ láǹfààní láti fọwọ́ kàn wọ́n a sì ń fẹ́ èyí sọ fún gbogbo èèyàn wípé kì í ṣe pé a yan ìran kan nípò ọ̀sìn wípé Fúlàní ni bòròró ni wọn fẹ́ jẹ́ kí wọ́n gbélẹ̀ rárá o ohun tó ṣẹlẹ̀ ni wípé gbọmọgbọmọ àwọn tá à ń rí lágbọ̀nrín kìíní yìí àwọn làwọn bòròró àtàwọn Fúlàní yìí ló fi jẹ́ pé ohun tó ṣẹlẹ̀ ní sọ́lùsìn á mú wá fún wa ní rẹ́gẹ́dẹ́ fín bí kún ṣe kún bọ́bẹ̀ ṣe bẹ́ kí ló ṣẹlẹ̀ ń bẹ̀ ìsọ́lùsìn yìí wà nípínlẹ̀ Kwara ara àwọn ìgbómìnà ni ìgbómìnà ni wọ́n nítorí àwọn ìgbómìnà ni wọ́n ṣẹ̀ láti ìlà ọ̀rọ̀gún ọmọ ògbóyè gbádé ewúrẹ́ ìlà ní jẹlẹ́sẹ̀ gbàgede àwọn ọmọ ajagun ńlá ni wọ́n ń pè ní ìgbómìnà kí wá ló ṣẹlẹ̀ nílùú ìsọ́lùsìn ìròyìn fi yé wa wípé ọkùnrin kan ni wọ́n láǹfààní ni wọ́n pa ń bẹ̀ wọ́n pa wọ́n já wọn kan gbé àwọn tí wọ́n gbé yìí wọ́n fowó gbà wọn míì lẹ̀ inú ìlú ìsọ́lùsìn àwọn èèyàn ti sákò ń bẹ̀ àmọ́ ibi tó yẹ ká bá àwọn ọmọ wa wí àwọn ọmọ tí wọ́n kó àwọn bòròró tí wọ́n kó wọ́n ti kó wọn fájọ DSS mo sì ń fèyí sọ fún wa wípé wọ́n ti gba ìbọn bíi 2 lọ́wọ́ wọn àmọ́ tá a bá wá ta báyìí orí ibi ó bá kù díẹ̀ káàtó sí la yóò gbà mú sísinsin láǹfààní kákúkú tàn yẹ́bẹ́yẹ́bẹ́ kí gbogbo owó lè rí ohun tó ṣẹlẹ̀ orí yàjó wípé a ti rí wọn mú ló ṣàwọn ọmọ ìrù ẹkùn tí ayé fi ń pariwo àmọ́ kí n mọ́ gbà wá lákòókò bó ló ṣe ṣẹlẹ̀ gan-an ìlànfààní ń play fọ́nrán ọ̀rẹ́ ẹni tí wọ́n mú kódà ọjọ́ tí wọ́n mú wọn yìí inú rẹ̀ ń dùn aláǹfààní á play rẹ̀ ẹ sì máa fọkàn bá lọ yìí tó bá yẹ kí n ṣàlàyé ẹja fìdílé nǹkan kájọ mọ́ bá mi kà lọ. kálẹ̀ sà àwọn discourse ẹ̀rọ sà báwọn pè sà àwọn fámìlì nǹkan àwọn pípò tó kún yẹn tẹ̀lé pé wọ́n kún nílùú ìsọ́lú àwọn ènìyàn olórí burúkú ni wọ́n bẹ̀yẹ̀ àwọn tẹ̀ ń wòye àwọn ìdínápà ni wọn ìlú kan wà ní ìlú ìsọ́lú
ìlú yẹn ó wà níbi prison sọ̀rọ̀ láti lè síwájú wájú prison sọ̀rọ̀ àwọn aráàlú ti sá fún bẹ́ẹ̀ ibẹ̀ ló ti jí ọ̀rẹ́ mi gbé àdé mi lọ jí gbé almost 18 million lọ́pàá lọ́wọ́ ẹ̀ wọ́n pa ẹnì kejì ẹ̀ iṣẹ́ network ló ń ṣe àwọn tó bá ṣe maths yẹn ló ń ṣe tó máa rí maths káàkiri yẹn iṣẹ́ yẹn ló ń ṣe pé àwọn pípẹ́ wọn yẹn àwọn bòrò àwọn nìyẹn o àwọn tó jí ọ̀rẹ́ mi gbé nìyẹn o olóyìn burúkú ni wọ́n bẹ̀ yẹn o àwọn tó jí ọ̀rẹ́ mi gbé tó gba almost 18 million naira lọ́wọ́ wọn àti power bank mẹ́rin màá sẹ́yìn fọ́sí wọ́n pa ẹni tó drive níbi ìsọdún yẹn ní ọmọ àràn àwọn nìyẹn o kò sí kọ̀ọ̀mú fèkì ara kọ̀ọ̀mú fèkì kọ̀ọ̀kan ara àwọn pípẹ́ nìyẹn màá sẹ́yìn voice tó ti wọ́n sí ní ìgbà tó gbára ń sọ tó bá everything tó pa ẹni kejì màá sẹ́yìn ẹ̀ sí ní sí. orí ọkùnrin yìí ṣàlàyé wípé ọ̀rẹ́ òun kan wà àwọn tó máa ń rin kíní íńtánẹ́ẹ̀tì òpó íńtánẹ́ẹ̀tì káàkiri ni wọ́n iṣẹ́ gbé wọn lọ sípínlẹ̀ Kwara ní ìsánlùsìn ibi tí wọ́n ti débẹ̀ ni wọ́n ti jí wọn kó dírẹ́fà tó wa mọ́tò wọn pa màá fi àwòrán rẹ̀ hàn wá láti járe orí fọ́tò dírẹ́fà ọ̀hún rèé bí wọ́n ṣe pa òun rèé mọ́jà gbọ́kàn ò sí ń bẹ̀ nítorí iṣẹ́ tiwa kìí ṣe pé a tájẹ̀tì àwọn èèyàn kan àmọ́ ohun àwọn tá a wá là ń gbọ́ ń bẹ̀ gan-an ṣé Yorùbá ní sọ̀rọ̀ ń bẹ̀ ni àbí àwọn tá a lè pè ní bòròró àbí Fúlàní á gbọ́ bí wọ́n ṣe ń dúnàdúrà yìí tí wọ́n fẹ́ gbà nílùú sánlùsìn tá à ń pariwo yìí náà ni. ìṣọ́gbọ́n mi mo ń kí lẹ́yìn sà ọ̀sẹ̀ ń bọ̀ dákìtì ẹ̀dà máa pè é sìn. wọ́n pe ìyàwó yìí ìyàwó wà lórí tapakùkù ó lóun ó pè wọ́n padà máa gbóhùn yìí kí wọn náà lè fi mọ̀ wípé kí ló ń ṣẹlẹ̀ lórí irun wa gangan. mo fẹ́ lọ gba tọ́wọ́ ẹni yẹn kí n kó mọ màá lè mọ iye fún gbogbo ẹ máa ṣe. àjọta ìjọ ìṣàánú wa. èló ló wà ní àwọn akẹ́kọ̀ọ́ ní ọ̀sánú ẹ̀kí ni. ṣé lọ́wọ́lọ́wọ́ báyìí báyìí. ìyàwó lòun fẹ́ lọ gba tọwọ́ àwọn kan kóun tún fi kún ẹni ọkùnrin tá a pè ń bòròró àbí Fúlàní yìí ń lé èló ló wà ńlẹ̀ gan èló ló wà ńlẹ̀ gangan káwọn ó lè mọ̀. à ń wá owó káàkiri ńlẹ̀ ni. ó níṣẹ́ ti rówó ìyàwó làwọn ń wówó káàkiri nílé ni. mo máa wò dé ìwọ ìlẹ́tì dé ìwọ kò lè sánú àná. a máa ṣàánú yìí à ń wá owó káàkiri. bòròró yìí ń sọ fún wípé sẹ́yìn ò fẹ́ ṣàánú wa ni ta ló yẹ kó ṣàánú ara wọn. ẹ jẹ́ ṣàánú fún wa ẹ jẹ́ ṣàánú fún wa. ṣé o ti rí ọdún ẹ̀yìn àbí báwo ni. kí ló wí sà. ṣé o ti rí ọdún ẹ̀yìn. ó ní ṣé wọ́n ti rí 100 million àbí báwo ni. sọ o rárá sà rárá sà. èló ló wà lẹ̀. láàrin èmi àti ohun ẹni tá à ń gbọ́ yìí ṣé Yorùbá ni àbí Ìgbò ẹ jábẹ̀rù Ọlọ́run pẹ̀lú gbogbo tá a bá ń ṣe kìí ṣe pé a yan ẹ̀yà kan ní pọ̀sìn àmọ́ láàrin wọn àwọn kàńdá tí ń bẹ nínú rẹ̀ sí kí wọ́n bá wa fọ̀ wọ́n nù kí gbogbo wọn lè sùn àsùn lórí fóṣù ká. kí ló wí sà kí ló wí sà. èló ló wà lẹ̀. tó wà ní ẹ̀bá yìí. àwọn aṣèwọ̀n káàkiri náà nìkan. èló ló wà lẹ̀ ní ìsìn kápẹ́ òwe bèrè. ṣé báyìí báyìí. a ṣe ń wájọ ni. èló ló wà lẹ̀. máa pè yín padà ń sìn máa pè yín padà kí n wo iye tó wà ń lẹ̀ máa pè yín padà ń sìn. àní èló ló wà lẹ̀. ṣé báyìí báyìí. máa pè yín padà ń sìn. ó ń bi ìyàwó pé àná èlò ló wà ńlẹ̀ èlò ló wà ńlẹ̀ èlò ló wà ńlẹ̀ níbi tó ní kálukú tí wọ́n tí ó jẹ Ọlọ́run mọ́jà àrìn fẹsẹ̀ sí mọ́jà àrìn lọ́dún ebi bá ń palẹ̀ mọ́jà sílẹ̀ lọ́dún ebi bá ń palẹ̀ mọ́jà àrìn lọ́nà níjọ́ ebi bá ń pọ̀nà mọ́jà arogun orele kò délé oroko kò dóko ó toko òròkò dóko òròkò tó ẹjá tẹ̀síwájú ká tún máa fi làákà ìbámibọ̀. ẹni òkú díẹ̀ bí èlò sà. èló ni ẹni sọ níjọ́ ẹ̀. 6 million la rí nílẹ̀ báyìí sà. níjọ́ èló ni mo ti sọ̀rọ̀ níjọ́ ẹ̀. 5 million ni. sà. èló ni mo sọ fún ọ̀ka mú wa níjọ́ ẹ̀. èló ni mo sọ fún ọ̀ka mú wa níjọ́ yẹn ìyàwó làwọn ti rí 6 million ó ní 5 million làwọn rí tẹ́lẹ̀ àwọn tún ti rí 1 million fó ti pé 6 million. ẹni ká mú 10 wá. ṣé èmi ló sọ bẹ́ẹ̀. sá. sá ló sọ bẹ́ẹ̀.
ta ló sọ pé kó o mú 10 million wá. Anita ló sọ ká mú wá sí ìkẹwàá ẹ̀yìn mi. No, mi sọ bẹ́ẹ̀. Ṣé wọ́n sọ wọ́n ká mú wá kẹwàá àti ní ìmáwọ̀ rẹ̀? Sá? Àní 100. 100 pọ̀ fẹ́ jọ. Àní 100 láàrin èmi àti ẹni tí ń ṣiṣẹ́ òpó tí ń gbà lọ́wọ́ Airtel àbí MTN àbí Glo èlò ló fẹ́ rí rejọ tí ó fi rí 100 million. Ẹ já bẹ̀rù Ọlọ́run ká bẹ̀rù dájọ́. Ẹjọ́ fẹ́ ṣàánú fún wa. Ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní Sàlùsìn tí wọ́n fi lé gbogbo èèyàn kúrò nílé táwọn èèyàn kan fi wọnú igbó tí wọ́n mú àwọn èèyàn tí wọ́n kó wọn jọ ìkárà yẹn ni wọ́n fi mú àwọn ọmọ yẹn ni wọ́n fi ń nà wọ́n wípé ẹ̀yin rèé ṣe rí wípé lọ́ra láti gbọ́rọ̀ yára láti gbọ́rọ̀ ṣùgbọ́n lọ́ra láti fèsì láàfin láǹfààní láàfin fẹlẹ́ fèsì wípé kìí ṣe pé àwọn ọrù ẹkùn wọ́n yàn àwọn kan ní pọ̀sìn àwọn wo ni wọ́n ń gbóhùn ẹnu wọn yìí. Amọ̀pẹ́ ti try fún wa ẹjọ́ sá ẹjọ́. Tẹ́ẹ̀ lẹ́sọ fún wa tẹ́lẹ̀ ẹjọ́. Sá kílẹ̀ wí sà. Hello sà. Hello sá. Sá. Mo ti lọ bá wọn. Àwọn náà. Ọkọ ló ń sọ fún ìyàwó pé ẹni tí mo ní o lọ bá ń kọ́ ẹni tí wọ́n mú tí wọ́n pa dírẹ́fà rẹ̀ tí wọ́n pa kejì ẹ̀. Wọ́n sáré káàkiri 6 million láti rí báyìí. Kí ló ń sọ fún ojú àìsàn ní orí? Sá. Mo ti lọ bá agent pé kán bá wa fi kíní yẹn sí for sale tí wọ́n ti bá wa ṣiṣẹ́ lórí ẹ̀ lọ báyìí. Ọkọ fẹ́ ta ilé ó fẹ́ ta dúkìá rẹ̀ ó wá ní kí lòun sọ fún ìyàwó pé ṣe ìyẹn lòun ti lọ bá agent Ọlọ́run ò ní jẹ́ arìn lọ́jọ́ tá a bọ̀ sí wọn lọ́wọ́ o gbogbo ẹni tí ó bá mọ̀rọ̀ sọ nípa ọ̀rọ̀ yìí kó dẹnu ẹ̀ lámùrè tó o bá bọ́ sọ́wọ́ ló mọ̀ pé ohun táwọn kìíní fi àwọn èèyàn wá ṣe ó panilẹ́kún jọjọ. Ìyẹn kọ́ àwọn tó bá ìyàwó ìgbé pé. Àwọn sọ pé àwọn táwọn fẹ́ lọ bá pé àwọn olówó lọ́wọ́ báyìí pé àwọn yẹn náà àwọn jẹ gbèsè síbẹ̀ pé àwọn gba lóun lọ́wọ́ wọn àwọn táwọn fẹ́ mú wa lọ bá pẹ̀lẹ́ àwọn tí ń sáré ipò míì báyìí táwọn tí ń bá wa sáré káàkiri báyìí. Ìtàjú wà lórí. Hello sir. Ẹ̀lú báwo ìtàjú wà lórí? Okay sir. Ìwà ìkọ́. Àwọn náà ní gbogbo ẹ̀ la join ìpapọ̀. Ṣèyí kọ́. Gbogbo ẹ̀ la join ìpapọ̀. Yes sir. Yes sir. Ìyàwó ló ń bọ́kọ̀ ẹ̀ sọ̀rọ̀ tọkọ ń sọ fún pé ibi tó ń lọ ibi tó lọ níbo ṣe yìí ń kọ́ èlò lórí fún ọ lágbájá kọ́ èlò lórí fún ọ Yorùbá ní tí wàhálà bá dé ìfòró ẹ̀mí ló dé èèyàn tó bá rí dààmú má sọ pé ò rí yọnu nítorí wọ́n jọ ń kẹ́gbẹ́ ni. Ẹni òkú díẹ̀ bí èlò sà. Ẹ̀lọ́ ní ọdún tó ń jẹ́ ẹ̀. 6 million la rí nílẹ̀ báyìí sà. Ó rà pa ti gbó ilé tẹ́lẹ̀. Ilé sàrọ̀. Láti rí sí ilé sà. Ilé kọ́. Ilé. Ọkọ ní ilé ń kọ́ kó gbélé tà kẹ́mi wà. Náà ìsí ìwà. Sọ wá sí i. Sà àìsí ìrìyàn. Wọ́n na ọkùnrin yẹn níyàwó ń bẹ̀bẹ̀ nínú fóònù pé ẹjọ́ ó ń gbọ́ ẹkún ọkọ rẹ̀ lábẹ́lẹ̀ ń bẹ̀. Ẹjọ́ mi bá bá àríkìdé sí. Wọ́n ní kọ́ lọ bá àwọn bá ríbi dé sí. Kí lọ bá? Kí ni kí n sọ? Ọ̀fọ̀ kọ̀ǹdíṣọ̀ tí mo wà. Àwọn ìbìrin ni ọ̀gá wọn ti gbà mí ní o. Ọ̀gá wọn ti ní pé tó bá ti di ọ̀la. Ìgbé tẹ́ tí mo ń bẹ̀rẹ̀ sí láti jọjọ́ ẹ̀. Ìgbé tí mo ń gbà sí mi. Ìwọ tó ń sọ pé act fíìmù ni Ọlọ́run ní jẹ́ ọ bọ́ sọ́wọ́ lọ́jọ́ ọba bọ́ sọ́wọ́ ó mọ̀ pé lè kọjá kéèyàn act fíìmù. Ìṣẹ́ tí mo wà pẹ́ ni. Bọ́ọ̀lù kọ̀ǹdíṣọ̀ tí wà pẹ́ ni. Mo ti gbọ́. Sáré lọ sọ́dọ̀ èèyàn ni sá. Sá. Sórí gbogbo voice note yẹn tíyàwó rìkọ́ọ̀dù tí wọ́n send sí wa. Àti báyìí fún wa tó bá dìpọ̀ wọn ṣé o máa pè padà ṣé o bá dùn ni. Ṣé kí n pè yín sìn? Ó ní tá a bá pè ọ́ sọ pé wàá pè padà ṣé wo ò gbádùn ni.
ni kí n pè yín padà. ẹ má kó tì. ẹ́ ṣé owó ìyá ló ní àbí àlè rí? èlò sẹ́yìn. mo ti gbọ́ mo ń bọ̀ mo fẹ́ sáré lọ bá èèyàn kan ni ẹni tá a fẹ́ kó wá ara lé yẹn mo fẹ́ sáré lọ bá. tó bá ṣe tẹ́ǹkà mú wa lónìí. tó bá ti pélé ní àdé mo ti gbọ́ ẹ ṣé o. wọ́n á ṣe kíákíá oníkan mú owó yẹn wá. bẹ́ẹ̀ni máa ní bá mi wá. mo ti gbọ́ ẹ ṣé gan ẹ ṣé o ẹ ṣé. aago méjì wọn máa pè padà. wọ́n ní tó bá dago méjì àwọn máa pè padà pówó yẹn ò gbọ́dọ̀ ju èní lọ́jọ́ yẹn ni wọ́n ń sọ yẹn o nílùú ìsánlùsìn nípínlẹ̀ Kwara nítòsí Òmùàrán. Remember we can just really comment. But now continue to everything. I don't see any cause of anybody. I probably work I go do. I don't do any other work. Hold on. Is that how much your family don't bring? My family don't see 3 million. For how much time they request now? Ó dàbí pé ọkọ tún pé ọ̀rẹ́ rẹ̀ kan àbáwọn ọ̀gá rẹ̀ àwọn yẹn ni wọ́n ń sọ̀rọ̀ yíbò làwọn inú dálẹ́tì èèyàn ẹ̀ ti mọ̀ ẹ̀ràn tó jẹ́. Okay, you fit give me 10 million. I'll call you back now. I'll call I you. go to make me talk fast. So if I need a moment to talk fast. Hello? No worry. I'll be back. Hello? You call me back. But I just see you. Ọ̀gá Johnson, please call me back. Hello? Hello, sir? Hello? Hello, sir? Okay. Hello? Hello? Hello, ẹ kúrò lẹ́yìn. I go there. Wálé ló ń sọ̀rọ̀ ọ̀rẹ́ Bọ̀dé. Èmi ni mo pè ní àná ni. Èmi ni mo pè ní àná ni. Okay. Ẹ sọ̀rọ̀. Ẹ jọ̀ọ́ kí la fẹ́ ṣe fún wa báyìí? Èso lọ́wọ́ ló ní ìdí ọdún ló sọ̀rọ̀. Ṣé wọ́n wà níbẹ̀ Bọ̀dé kí la fẹ́ ṣe báyìí? Ọ́fíìsì kò sọ́ kankan, kò sí owó. Àwa ọ̀rẹ́ rẹ̀ àti ẹbí, àwa la fẹ́ ṣe owó pọ̀ ni àti ní 3 million báyìí. Kí wọ́n bá wà kàn án? Kò ká. Kí la fẹ́ ká ṣe báyìí? Kí la fẹ́ ká ṣe báyìí? Hello? Bàbá mi, ẹ kúrò lẹ́yìn. Ẹ ṣe ọ̀nà, èmi ni mo pè ní jẹ́ta ni, Wálé ọ̀rẹ́ ni. Ẹ ṣe ń wà, ẹ ṣe ń gbọ́ ni. 3 million yẹn kò ṣeé ṣe a ti sọ fún yín. Mo ń gbọ́ ni àjọ sọ̀rọ̀ Yorùbá dáadáa ó dánmọ́rán ni ó dánmọ́rán. Kí lè fẹ́ ṣe fún wa báyìí òun nìkan ẹbí gbogbo wa làfẹ́ ń sáré kiri látara. Ṣé kí n sọ fún jálẹ̀jálẹ̀ ni àbí kí n ṣe kí n parọ́ fún yín? Ẹ parọ́ fún wa ẹ ti láìkí wa gan ni ẹ ti ṣe dáradára fún wa ni inú mi dùn ní. Ṣé kí n ṣàlàyé fún òdodo àbí kí n parọ́ fún yín ló sàn? Irọ́ ẹ parọ́ fún wa látàárọ̀ òdodo lẹ́ ń ṣe pẹ̀lú wa inú mi dùn ní. Ṣé tọ́ba láìkí kí èèyàn ẹ̀kọ́ jáde ní káwa yìí wá owó 100 million that's. Mo fẹ́ kó jáde ẹ jọ̀ọ́ ẹ bá wa ṣe ni. Ẹ wá owó 100 million that's price 100 million. Kò sí ibi tá a ti fẹ́ rí 100 million yẹn ọ́fíìsì ò dá sí ẹbí àtọ̀rẹ́ ló ṣe gbogbo eléyìí. Tí o bá kí ẹbí náà. Ẹ ràn wá lọ́wọ́. Tí o bá ní 100 million yẹn kọ sílẹ̀. Ẹ ràn wá lọ́wọ́ lórí ọ̀rọ̀ yìí. Tí o bá kí owó yẹn kọ sílẹ̀ o gbọ́. Hello? Hello? Ó rà pé nẹ́tíwọ̀kì ni ó kọ̀ sí ni ó rà pé nẹ́tíwọ̀kì ni. Ẹni tó wà ń bẹ̀ ní kọ́sàlọ́ bóun gba lóònù kóun fi kú òun bẹ̀ ló fi mọ̀ wípé ọ̀rọ̀ yìí ó kọjá eré bẹ́ẹ̀ ló kọjá àwàdà. Yorùbá ní tí wàhálà bá dé ìfòró ẹ̀mí ló dé èèyàn tó rí dààmú kọ́mọ́ lóhun ò rí yọnu fẹ́yìn tẹ̀ ń bú àwọn ẹ̀ṣọ́ aláàbò tó lọ sí ìlú ìsánlùsìn tá a mọ̀ sí ìrù ẹkùn tí ò ṣe fi lájá lọ́wọ́ pátákó tí ń tẹ̀sí lẹ́nu kankan ó ní ohun tá a gbọ́ ó sì ní ohun tá a rí àwọn tíṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ sí là ń gbọ́ voice note tiwọn yìí kódà dírẹ́fà tó gbé arákùnrin ọ̀hún lọ òun ní wọ́n pa á àmọ́ pẹ̀lú ògo Ọlọ́run a ti padà rí ọkùnrin tibí ìgbà. Ẹ tó parí lè ẹ tó.
ọ̀rẹ́ ló sọ̀rọ̀ yìí. ẹni tí yẹn lọ gbé lọ àwọn tó máa ń ṣiṣẹ́ nẹ́tíwọ́ọ̀kì yẹn ni tó máa ń ṣiṣẹ́ nẹ́tíwọ́ọ̀kì yẹn ni site kan wà ní sọ̀lú tó jẹ́ MTN site òun ló bẹ̀rẹ̀ fi bó sí ọgbẹ̀gbẹ̀ gálọ̀ mẹ́rin ló bẹ̀rẹ̀ dá sí. wọ́n fẹ́ lọ fúẹ̀lì kínní mass transit kínní nẹ́tíwọ́ọ̀kì wọ́n fẹ́ lọ dà á sí ni ó láǹfààní ni wọ́n jí wọn gbé dírẹ́bà yìí wọ́n pa wọ́n gbẹ́ nìkejì lọ ẹnìkejì yìí kí wọ́n tó rí gbà wọ́n fún wọn ní 18 million naira. àti power bank mẹ́rin. business wájú báyìí tó yọ sí wọn ẹni ló dé drive ẹni driver ìbọn wà ẹni ní ìbọn bá ẹni kejì tó gbọ́dọ̀ tó ń sá lọ òun lọ́wọ́ jí gbé lọ lọ́ọ́ fi gba owó tó gbà yìí àwọn olórí burúkú yẹn ẹni tó pa ilé ẹni tó drive jọ ilé nínú sọ ní ọgbà òun lélẹ̀ Bímbọ́ lórúkọ ẹ̀ jẹ́ Bímbọ́ lórúkọ ẹ̀ tó pa ẹ̀ jẹ́ Bímbọ́ ṣe tí ó mọ ní ọmọ àrán Bímbọ́ ló mọ àrán ṣe tí ó mọ Bímbọ́ ẹ̀ tó pa ní sọ̀lú àwọn olórí burúkú yẹn torí ẹ̀ fún pé olóyè tó ń dégbò bí wọ́n tó ń ṣe orí lọ́rùn pàkó iṣẹ́ lóúnjẹ nítorí àpò rẹ̀ gbọmọ sí lágbọ́dọ̀ lọ́wọ́ ni. àmì àṣẹ ìdùnnú rẹ. àwọn tó lóye àwọn olórí burúkú yẹn pa ilé ó yí ìlú kan níbi tí nẹ́tíwọ̀kì yẹn wà àwọn olóyè ti sáko bẹ̀ wọ́n lè lé wọn dànù ìsọ̀lú. ẹ ṣe màsà mr rizọ ẹ ṣe gbèsè màsà ẹ ti gbogbo àgbáyé mọ̀ ẹ táwọn ará yé mọ̀ pé olóyè sọ́ọ́ ti gbogbo ọjà sọ̀rọ̀ àwọn òṣìṣẹ́ ọlọ́run àdé bàbá fún wọn ṣe sà ọlọ́run bàbá fún yín ṣe. nígbà tó rí pé a rí wọn kó wọn fàjọ DSS tíṣẹ́ lọ ní pẹrẹwu ní máa yí acknowledge wa ó rí gbogbo nǹkan tá a bá mọ̀ mọ́kàdánwò lára ọ̀rọ̀ lọ́rọ̀ ohun tó bá mọ̀ dákẹ́ ẹ̀kẹ́ ìwọlé kẹ́ ẹ̀ sọ̀mí tiètè gbogbo ẹ̀yin tẹ̀ ń sáré bọ́sìtà tẹ̀ ń fọ́ tó ṣe rí wípé gbogbo ọ̀rọ̀ kọ́ ló lé sí gbogbo èsì kọ́ sì là ń fọ̀ ẹ tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ kọ́rọ̀ lọ́rọ̀ kó mọ́ bàdí wípé làá fi gbà yín lẹ́nu orí a ò ní rọ́gùn orele kò délé a ò ní rọ́gùn oroko kò dóko ó tó ko òròkò dóko òrókòtò àlùbọ́ ò ní wọṣẹ́ wa o orí a ò sì ní bọ́ sọ́wọ́ àwọn ajínigbé gbogbo ẹni bá ń bínú orí wọ́n wulẹ̀ bínú kú bí wọ́n bá tẹ̀bà láyé kí wọ́n lọ gbọbẹ̀ lọ́rùn kí wọ́n dewúrẹ̀ ìyá Òṣogbo ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní sálùsìn òun la fi tó wa létí yìí tí gbogbo ayé ń pariwo pé kí ló dé tí wọ́n kó wọn ẹ̀ ṣajínigbé wọn mo ti ń fa àkókò yìí rọ̀ wá wípé kì í ṣe pé a yan ẹ̀yà kan nípò sìn nígbà tá a lọ sí Òkè Ògùn nígbòho tá a dé Ṣakí tá a dé Ìgbẹ́tì gbogbo àwọn tó jẹ́ Fúlàní ń bẹ̀ gbogbo wọn lájọ ṣèpàdé kọ́dà tó fi dé olórí Mèyátì Allah nípínlẹ̀ Ọ̀yọ́ gbogbo wa lájọ wà ń bẹ̀ tá a jọ wò wípé ọ̀sáwò ìwòrìwò ohun àbádìjọ wò gẹ́gẹ́ ní gún. olóyè Sunday Igboho ọmọdé ẹ mọ wọn ò bá Ìbà Gani Adams composition gbogbo wa tá à ń support Ìbà Gani Adams gbogbo wa náà láti mọ̀ lọ́jọ́ tó ti pẹ́ wípé Ìbà Gani Adams ò ṣe nǹkan tó lè mórí wa wú nígbà tí gbogbo àwọn èèyàn jáde tẹ́lómi ń pe lẹ́nu ọmọ pọ́tébù dìdìrín ọmọ ẹlẹ́nu ọmọ owó máa gbọ̀n yẹn ó sọ pé ọdẹ tí ṣe fẹ́ lọ pa kinní kan ní tó ń wẹnu gbó ṣe fẹ́ lọ pa ẹran ní àbí náà rí yẹn ó kàn sọ̀rọ̀ yẹn bálabàla ọkàn rẹ́rìn-ín but nǹkan tí mo fẹ́ ká mọ̀ ní wípé nílẹ̀ Yorùbá ilé ní ta wà yìí gbogbo wa ní àárí aspect Ìbà Gani Adams gbogbo wa láàrí àǹfààní wọn láàrí ìwúlò wọn. Now ìlara pé ọmọ yìí ò lè tó mi ọmọ yìí ò lè tó mi ó kéré sí mi mo ti wà nínú ọdún yìí tipẹ́ èmi ló yẹ kí n gorí ìyẹn ìlara yẹn náà ló mú ọ́díò tí Ìbà Gani Adams release nígbà yẹn nípa olóyè Sunday Igboho ọmọdé yẹn ìlara yẹn ló bì í. ẹ káàbọ̀ sórí ìkànnì yìí níbi tá a ti máa fún yín ní ìròyìn lọ́lọ́kan òjọ̀kan ṣe rí eléyìí tá a mú wálé ní gbáǹkọ́gbì ní o ó yá ẹ jẹ́ ká jọ wò ó ṣùgbọ́n kó tó di pa máa wo fídíò náà ẹ jọ̀ọ́ ẹ bá mi wò sàlẹ̀ níbi tí wọ́n kọ subscribe sí yẹn ẹ bá mi click lé subscribe button yẹn lórí ọ̀fẹ́ ní subscription o kò sẹ́ni tó máa jáwọ́ yín ọwọ́ yín tẹ̀ fi ń tẹ subscribe yẹn ní orúkọ Jésù ẹ ò ní fi gba lẹ́tà ìbànújẹ́ ẹ ò ní fi gbé ọmọ sí o. ìlara yẹn ló bí títúmọ̀ sí gbogbo ẹ̀yin tẹ̀ ń jáde tẹ̀ ń support Ìbà Gani Adams ẹ̀yin náà gbégbèsè ẹ̀ tó tangible bẹ́ẹ̀ bá ń sọ pé ó tẹ́ bá ń pe olóyè Sunday Igboho ọmọ Adéyẹmọ ní content creator ẹ̀yin náà ti ẹ̀ create nǹkan kan ẹ̀ create nǹkan kan ẹ̀yin ọmọ Ìbà Gani Adams ẹ̀ create nǹkan kan bàbá Ìbà Gani Adams ààrẹ o olóògùn ọ̀fẹ́ wà bá ti máa ń kí n sà ẹ̀yin náà ẹ̀ create nǹkan kan ẹ̀ ṣe nǹkan òwúrí kan tó lè Sunday Igboho ṣàbá ń wọnú igbó tó sọ pé àwọn ṣàfẹ́ ṣiṣẹ́ takuntakun
bàbá yẹn ń ṣiṣẹ́ ìwúrí ni ló fi ń dàbí pé gbogbo ẹnikẹ́ni tó bá jáde fún lóye Sunday Igboho ọmọ Adéyẹmọ lẹ́nu àwọn èèyàn ń rà káàkiri wọn àwọn èèyàn ń gbé wọn ṣépè ọlá pé wọ́n rí rírí iṣẹ́ tí wọ́n ṣe ni o ọlá wípé wọ́n ṣe kí ni wọ́n rí rírí iṣẹ́ tí olóyè Sunday Igboho ọmọ Adéyẹmọ ṣe òun ló jẹ́ káwọn èèyàn ń dàbí pé àwọn èèyàn ń support wọn àwọn èèyàn ń side wọn ó dúró sẹ́gbẹ̀ẹ́ gbó ni kò dúró sẹ́gbẹ̀ẹ́ gbó ó ń fẹ́ lọ pa ẹran gbó ni kò gbó ẹ̀yin náà ti ẹ̀ pa kan ẹ dúró sẹ́gbẹ̀ẹ́ ọ̀nà bẹ́ẹ̀ Yorùbá lè dúró sẹ́gbẹ̀ẹ́ gbó ẹ̀yin náà perform something ẹ ṣe nǹkan kan ẹ ṣe nǹkan kan nígbà tí mò ń sọ̀rọ̀ fún àfáà kílókò àfáà Fúlàní tí mo ṣe mẹ́bùrùjì tí mo ṣe fídíò fún jòní ìmọ̀ràn tí mo fún wọn náà ni wípé sáà aláyé ẹ̀yin náà ẹ ṣe something ẹ ṣe nǹkan tẹ́ bá sọ pé Fúlàní kọ́ ní àwọn tó kì í ṣe gbogbo Fúlàní kí nìkan ẹ̀yin náà prove fún ẹ kárí akitiyan tí náà nílẹ̀ Yorùbá tẹ́lẹ̀ tí ń jẹ ẹ̀ ń mu nílẹ̀ Yorùbá ẹ̀ ń jẹ ẹ̀ níláàrí ẹ̀ ń ṣe gbogbo nǹkan bímọ síbẹ̀ fẹ́yàwó síbẹ̀ ogun dẹ̀ wọlé tọ̀ wá àwọn tí wọ́n dẹ̀ ń bá wa jagun yìí ìran ọba bá ńlá yìí náà ni wọ́n ẹ̀dẹ̀ ń claim pé ẹ̀ mọ́ pàṣẹ ẹ̀ sí gbàgbé àwọn ṣe Fúlàní ni wọ́n torí mo gbá research lọ́wọ́ obìnrin Fúlàní kan tó máa ń wá ta nínú fún mi àṣàwọn náà tiẹ̀ máa ń rí fídíò yẹn ká àwọn fídíò kan tó ṣẹlẹ̀ lórí mídíà ni mo wá sọ fún pé ẹ̀rù ń bà mí láti máa mu nínú tó ń tà wá fún mi gan ọ̀rọ̀ yìí nìyẹn o ó ní kí ló dé mu ni ẹ̀yin Fúlàní lẹ̀ ń pa wá ó ní ọ̀rá ó ní páwọn kan ṣe rí gbogbo àwọn fídíò yẹn lórí mídíà ó lẹ́rù ń bà àwọn ọkọ̀ àwọn ò balẹ̀ ó wá ń ṣàlàyé fún mi wípé àwọn Fúlàní àwọn kó oríṣiríṣi ipe bí Nàìjíríà ṣe wà ẹ̀tẹ́ kó oríṣiríṣi èdè ló wà irú ilẹ̀ Yorùbá sìn kárí pé ilẹ̀ Yorùbá nínú ilẹ̀ Yorùbá sìn aníjẹ̀bú tó yẹ sí pé èdè wọn jọmọ́ èdè wọn Yorùbá ni but Yorùbá wọn ìgẹ́ta síbí àtúnáwọn míì náà tó tún jẹ́ pé the same Ogun State tó yẹ pé but èdè wọn yàtọ̀ síra wọn ó ní ṣé mo lè believe pé àwọn Fúlàní àwọn tó jẹ́ bandits yẹn àwọn Fúlàní Chad àwọn Fúlàní Ghana àwọn Fúlàní bolótùpé náà ó dákọ̀ yẹn pé àwọn Fúlàní Benin nǹkankan pé àwọn Fúlàní ọ̀nà Libya ti ń jẹ́ pé àwọn Fúlàní bẹ̀ pé kì í ṣe Fúlàní ti àwọn táwọn jẹ́ Fúlàní pé Abẹ́òkúta táwọn wà yìí pé gbà tí wàhálà ṣẹlẹ̀ nípa ọ̀rọ̀ lóye Sunday Igboho ọmọ Adéyẹmọ nígbà kan tọrọ pa àwọn pọ̀ pẹ̀lú Fúlàní olóńgbò àwọn sáwá sábẹ́òkúta pé àwọn gan ibi tí ọ̀rọ̀ yẹn ń lọ táwọn báwọn olórí mídíà ẹ̀rú máa ń bá àwọn kan òun balẹ̀ pé òun wo fídíò kan lánàá tí ọmọ Fúlàní kan jáde tó ń sọ̀rọ̀ sórí ó ní ṣé mo rí fọmọ ọmọ Fúlàní yẹn pé kì í ṣe gbogbo àwọn Fúlàní náà àwọn jọ gbé dé ara wọn ipò òun náà àwọn tó yẹ kí wọ́n pe àwọn ní Fúlàní tó yẹ pé tóun bá sọ èdè wọn ò ní gbọ́ tòun òun náà ò ní gbọ́ tí wọ́n yé but nǹkan tó máa ń sábà pa àwọn pọ̀ jù ni pé tó bá ti lè gbọ́ Haúsá náà máa ń padà fi sọ̀rọ̀ láàrin ara wọn tó túmọ̀ sí pé kì í ṣe gbogbo Fúlàní ló wà nídìí wàhálà yẹn pé àwọn Fúlàní kan ni ó ní Fúlàní ni wọ́n àwọn Fúlàní ibì kan kì í ṣe Fúlàní táwọn ń gbé pẹ̀lú Yorùbá kì í ṣe Fúlàní táwọn ti wà pẹ̀lú àwọn Yorùbá táwọn bímọ sílẹ̀ yìí táwọn lọ́kọ sílẹ̀ Yorùbá táwọn bímọ sílẹ̀ Yorùbá táwọn kọ́lé sílẹ̀ táwọn ní pé kì í ṣe Fúlàní táwọn but àwọn pípì yẹn náà Fúlàní ni wọ́n but kì í ṣe Fúlàní táwọn àárín àwa Yorùbá àwọn Fúlàní Chad yẹn ni gẹ́gẹ́ bí àlàyé tí wọ́n máa yẹn ṣe fún mi lẹ́nu àmọ́ ìmọ̀ràn tí mo fún mi burú jìgbà yẹn ni pé ó kí ẹ̀yin náà ẹ perform ẹ ṣe nǹkan tó jọjú ẹ ṣe tuntun kẹ́ ẹ fi lè prove pé kì í ṣara yín mo lè challenge mi burú jì nínú fídíò yẹn pé látijọ́ tẹ́ ẹ ti sọ pé ẹ̀ ti pariwo sí pé kì í ṣe ẹ̀yin yìí láti ìgbà yẹn àárí Fúlàní òun bandits rí Fúlàní ò tú àṣírí bandits rí àbí Fúlàní ò gbóńdò pé bí àwọn tiẹ̀ fẹ́ gbèjà lẹ̀ Yorùbá káwọn náà fi challenge ogun yìí ni mo fi sọ fún wọn pé kì í ṣọ̀rọ̀ ọjà ẹ̀yin náà perform ẹ ṣe tuntun ẹ jẹ́ ká rí àwọn ìgbésẹ̀ tó tó àtàǹjẹ́bù látọ̀dọ̀ tí náà so gbọ́dọ̀ kí tún yà lọ sórí ọ̀rọ̀ ẹni pé Ìbà Gani Adams bàbá wa lẹ jẹ́ nílẹ̀ Yorùbá ẹ kì í ṣe ẹni tó yẹ ká máa yájú sí àmọ́ bí tá a rò pé ó yẹ ká ti bá yín a ò bá yín bẹ̀ ìyẹn ló jẹ́ bànújẹ́ ọkàn fún wa tí gbogbo wa fi ń para yìí tó bá yẹ pé ẹ̀yin náà ṣe nǹkan tó yẹ kẹ́ ẹ ṣe ni ó dá mi lójú pé anybody ò ní sọ̀rọ̀ òdì sí yín bàbá wa Gani Adams mo fẹ́ gbàṣẹ wọn ò fún mi láṣẹ ìjọba ò fún mi láṣẹ àṣẹ tẹ̀ ń béèrè yẹn bàbá wọn ò lè fún yín ìwé tẹ́ fẹ́ kí president sáyìn yẹn wọn ò lè sáyìn yẹn ọmọ tó bá ṣípa òun nìyẹn ẹ̀ máa ń gbé òun ni bàbá ẹ̀ ń gbé
ẹ ṣe tuntun, ẹ tiẹ̀ kọ́kọ́ ṣe tuntun náà, ẹ ṣe tó dá, ẹ ṣe tó jọjú náà, kẹ wá wò bí àwọn ìjọba ó padà buwọ́ lùwé àbí wọn ò ní, but ẹ ò ṣe tuntun, ẹ ṣe nǹkan tó tangible, ẹ ṣe nǹkan tó lè mórí yàn wú, ẹ ṣe nǹkan tó lè mórí ìjọba gan wú, so ẹ lè expect kí ìjọba buwọ́ lùwé yìí, yes ẹ lè expect ẹ̀yin ẹ tẹ̀ ṣe tuntun náà. Wọn ò pè mí àwọn bandits dẹ̀ ń gbé wa, wọn ò pè mí ọ̀dẹ̀ ń pa wá gẹ́gẹ́ bí ipò tẹ dìmúlẹ̀ Yorùbá. Nígbà tí mo gbọ́ story kan lánàá, ṣé mo tẹ̀ sọ pé Aláàfin ti ṣígun fún yín rí? Nígbà tọ́rọ̀ kan ṣẹlẹ̀ nígbà ayé Aláàfin Ọba Lámídì Adéyẹmí ikú bàbá yèyé, wọ́n ní bàbá yẹn ti ṣígun fún yín rí. Nígbà tí ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ tẹ̀ sọ pé wọ́n ti gba ọ̀dà wọ́n ní bàbá yẹn ni mo fi ẹ́ jà Ààrẹ Ọ̀nà Kakanfò kì í ṣe president, ó yá mo ṣígun fún ẹ lọ fèsì àwọn tí wọ́n ń dà wá láàmú. Wọ́n ní bàbá wọn nígbà yẹn wọ́n lẹ́ perform, wọ́n sọ wípé ẹni kí president tó wá buwọ́lù, ṣé ẹ rí signature president yẹn gbogbo tẹ̀ ń wá yẹn ẹ lè rí, ẹ lè ẹ́fà rí. Ọ̀nà tẹ́ ẹ lè gbà rí ni wípé ẹ kọ́kọ́ ṣe tuntun náà. Èèyàn tó gbéṣẹ́ fún tó gbé contract fún tó ní lọ fowó ara ẹ bẹ̀rẹ̀ contract yẹn ká kọ́kọ́ wò náà, ká tó support, ká tó fún ẹ lówó. Ó wá sọ pé àwọn olówó tóun lè fi bẹ̀rẹ̀ ṣé àmọ́ pé contract yẹn ò lè jẹ́ tiẹ̀, ò lè jẹ́ tiẹ̀. Ẹ̀yin ẹ kọ́kọ́ sapá yín wò ná, kẹ́yìn náà tiẹ̀ sọ̀pọ̀ kẹ́tì ẹ̀ kún Olóyè Sunday Igboho Ọmọ Adéyẹmọ. Ẹ gbàgbé ìlara, ẹ gbàgbé kẹ́ni má ní, ẹ gbàgbé kò lè tó mi, ẹ gbàgbé kò jẹ́ kó jóun, ẹ kọ́kọ́ gbàgbé ẹ̀ náà. Ẹ̀yin náà wá gbìyànjú ẹ ṣe tuntun tí wọ́n ti expect kó lè jáde látọ̀dọ̀ yín àtẹ̀yìn àti gbogbo tí ń jẹ́ OPC ayé, ẹ ṣe tuntun náà. But ẹ ò ṣe tuntun. Gbogbo àwọn ajá yín wọ́n kàn bẹ́ síta, wọ́n ṣe fòròfòrò, wọ́n tẹ̀ láti máa attack Olóyè Sunday Igboho Ọmọ Adéyẹmọ. Mo dẹ̀ fẹ́ ká fi kọ̀ọ̀kan yẹ yín lé ní ṣẹ́rẹ́ ẹni tí Ọlọ́run yàn ó sàn ju ẹni tí ayé yàn lọ. Bàbá Gani Adams, ayé ló yàn yín kì í ṣe Ọlọ́run, because tó bá yẹ pé ẹ̀yin Ọlọ́run ló yàn yín ni ẹ máa ṣiṣẹ́ táyé ń fẹ́. Olóyè Sunday Igboho Ọlọ́run ló yàn, yes. Tẹ́yìn yẹn bá tún sọ pé àtẹnẹ ó fi ń wá kò ní, ó fi ń wá kíní kan ní, ó ṣe kárí ni ló ń ṣe, ẹjọ́ ó ṣe kárí ni yẹn ó máa padà favour tiwa nílẹ̀ Yorùbá. Kárí ni tí Olóyè Sunday Igboho ló ń ṣe yẹn ó máa padà favour àwa, ó tiẹ̀ ń favour wa, because dìde pé àwọn olórí burúkú kan tẹ̀ ń gbọ́ Sunday Igboho lásán gan wàláhì iyì kan ni. Tọ́kọ̀ ń gbọ́ sound yẹn lásán kan pé Sunday Igboho lásán, orúkọ yẹn lásán oríire ló ń rà fún wa nílẹ̀ Yorùbá. Pàkan tí ẹ ní ọmọ kan, a ní ẹnìkan alákojú ogun kan tó ń jẹ́ Sunday Igboho lásán, orúkọ yẹn pọ̀ létí àwọn èèyàn, ó pọ̀ létí Fúlàní, ó pọ̀ létí Ajínigbe. Orúkọ tí náà bó jẹ́ kó ṣe wúwo létí àwọn èèyàn, orúkọ yín ṣe wúwo tó nínú ayé kò wá wúwo létí àwọn èèyàn. Táwọn èèyàn bá wá gbọ́ Ààrẹ Ọ̀nà Kakanfò ní lóògùn ọ̀fẹ́ get out, wọ́n fi ń joyè bá ẹ̀ ṣìgbà ẹ̀ ṣàwó, kò jẹ́ orúkọ yẹn wúwo bó ṣe wúwo kò wá wúwo létí àwọn èèyàn láti máa gbọ́. Tí ó gbẹ̀yìn APC tẹ̀ kan jáde, gbẹ̀yìn OPC tẹ̀ ń jáde, ọwọ́ kẹ́ ẹ jáde kọ́ ló kàn. Ẹ kórajọ, ẹ̀yin náà ẹ ṣe tuntun, ẹ ṣe tó dáa. Alágbára kan ò lè wà lórílẹ̀ Yorùbá, ilẹ̀ Yorùbá yìí tóbi gan ju kó ká tó pé alágbára kan ló fi máa rúlu ẹ̀ lọ. Alágbára ni Ààrẹ Gani Adams náà, ẹ̀yin náà jáde lágbára tí ẹ jẹ́ kájọ fọwọ́sowọ́pọ̀ kájọ jagun yìí. But àwọn tó yẹ kí wọ́n jẹ́ kí wọ́n kí làákàyè wọ́n pé ọ̀rọ̀ òdì ni wọ́n wá ń sọ lórí mídíà. Kò yẹ kó rí bẹ́ẹ̀ o, kò yẹ kó rí bẹ́ẹ̀. Nígbà tí a bá ń dìtẹ̀ Olóyè Sunday Igboho Ọmọ Adéyẹmọ, tá à ń sọ̀rọ̀ tí ò dá sí, tá à ń sọ̀rọ̀ bànújẹ́ sí, tá à ń discourage nǹkan tó gbèsè tí wọ́n gbé yẹn, ẹ jáde tó Olóyè Sunday Igboho bá withdraw kóhun ò ṣe mọ́, ta ló fẹ́ ṣe? Gbogbo ìgbésẹ̀ tó Olóyè Sunday Igboho Ọmọ Adéyẹmọ ń gbé sí, tó lóye bá withdraw wípé òun ò gbé ìgbésẹ̀ mọ́, ẹ̀yọ́ ta ló fẹ́ gbé, ta la fojú sí tó tún lè ṣe bí Olóyè ṣe ń ṣe? Kò sí. Bẹ́ẹ̀ ni Ààrẹ Gani Adams, ẹ̀yin ló yẹ kí ẹ jẹ́ number 1 tá máa fojú sí lọ́dọ̀. But nígbà tẹ́ ẹ wà ní sí ní position yẹn, ẹ ṣèṣe káyé ó fọkàn sọ́dọ̀ yín, ẹ ṣèṣe pé aṣíwájú yẹn ẹ ṣe iṣẹ́ ipò tẹ́ wá yẹn ò ṣe. Òun ló dàbí pé àwọn èèyàn fẹ́ Olóyè Sunday Igboho Ọmọ Adéyẹmọ, àwọn èèyàn ń gbé yìí fún, inú àwọn èèyàn dùn sí pẹ̀lú iṣẹ́ tó ń ṣe yẹn, pẹ̀lú bóyá bẹ́yìn sọ pé ó ń yá pé content creator nìyẹn. Àwọn èèyàn like ẹ̀ bẹ́ẹ̀, àwọn èèyàn dùnnú sí ìdí pé òkàn tiẹ̀ jáde yẹn orí ńlá kan ló jẹ́ fífúnlẹ̀ Yorùbá. Ẹ̀yin ò nírù yẹn lọ́wọ́ ni. Intẹ́ ń béèrè lọ́wọ́ ìjọba òun ni ò lè jẹ́ kí wọ́n ṣe fún yín, because Ààrẹ Ọ̀nà Kakanfò fashion ní kẹlu ọ̀pá, kẹlu pure white,
kẹ́ ẹ kó lẹ́kẹ̀ sọ́rùn kẹ́ ẹ ṣakọ káwọn èèyàn máa rọ́ tẹ̀lé yín kẹ́ ẹ máa ṣe báyìí láàrin àwọn èèyàn Ààrẹ Ọ̀nà Kakanfò bẹ́ẹ̀ lẹ jẹ́ kì í ṣe Ààrẹ Ọ̀nà Kakanfò ká jagun ká kojú ogun ká fèsì ogun tó bá fẹ́ wọlé Yorùbá ká dojú kọ ilẹ̀ Yorùbá ti wà nínú ogun already tọ́lọ́wọ́ bá fún wa ní olóyè Sunday Igboho ọmọdé yẹn ṣé lórí pé ẹ fẹ́ kí wọ́n wọ́lúwẹ̀ náà lẹ́tùsì máa wà dé sí i tí wọ́n fi pa wá tán bàbá ẹ ò yẹ nípò ẹ má jẹ́ ká tanra wa ẹ kàn jíjà lára ni gbogbo ìjà tẹ̀ ń gbólóyè Sunday Igboho ọmọdé yẹn jà ìjà ìlara lásán ni ìjà kẹ́ni má mìíràn ni nǹkan tí mo mọ̀ sí nìyẹn nǹkan tí ì bá ṣe bẹ́ẹ̀ ni olóyè òfìgbà kan sọ pé òun bá yín jà kò fìgbà kan wá sórí mídíà kó máa wá búlì yín ẹ̀yin náà lẹ ń búlì ẹ lórí fídíò rìkọdì ẹ̀yin náà lẹ ń búlì ẹ lẹ ń sọ̀rọ̀ tí ò dá sí gbogbo àwọn ọmọ yín tó ń jáde fòkùfò lórí mídíà ló ń sọ̀rọ̀ láti máa àtàkì olóyè kò jẹ́ kó rí bẹ́ẹ̀ àwa ọmọ Yorùbá tó ọmọ wa bá ṣèdí bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ ó yẹ ká lè filẹ̀kẹ̀ sí díẹ̀ àfilẹ̀kẹ̀ sí di ọmọ wa mọ́ ìdí ọmọ ẹlọ́mọlá ló ń kó lẹ̀kẹ̀ sí ó jẹ́ kẹ́ ẹ mọ̀ wípé olóyè Sunday Igboho ọmọdé ẹ mọ̀ fáàrí ló yẹ kó jẹ́ fún yín Gani Adams ìwúrí ńlá ló yẹ kó jẹ́ fún yín nílẹ̀ Yorùbá pé Ọlọ́run tún fàárù olóyè Sunday Igboho ọmọdé ẹ mọ̀ yọ but dédé bá a ṣe bára wa ó jẹ́ ẹ̀kọ́ tó bá wa nínú jẹ́ gan pé oyè tí wọ́n fi ń jẹ bàbá kájú perform oyè ò perform lẹ́yìn kó pèsè lọ́ máa mú àwọn olè agbolé kó pèsè kọ́ lọ́ máa mú àwọn ọmọ tó ń káwáyà lé kó pèsè kọ́ máa mú ẹnìkan tó dóyàwó níyàwó kó pèsè kọ́ máa mú kọ́ máa bá kò síṣẹ́ ìwúrí kan tó jáde láti inú ọ̀dọ́ yìnyẹn táyé fi lè ṣe sàdákàtà yìí nítorí ìdí eléyìí wọ́ bọ́bọ́ Mr. Lam yẹn àwílọ́jọ́ kò jẹ́ ẹnu ẹ̀yìn yọ̀ ò mọ̀ọ́rọ́ sọ ò má wà fọlọ́yè Sunday Igboho ọmọdé yẹn mú tó ti gbọ́ because Ọlọ́run ò fọ̀rọ̀ wẹ́ o kàn sọ̀rọ̀ bàlàbàlà ọwọ́ ẹ̀ gan jáde kò dán lẹ́nu ẹ̀ gan so mo kàn wo page ẹ̀mọ́yé fídíò tó ti ṣe ẹnìkan pé yóò kọ́mẹ́ntì ẹ̀mọ́yé fídíò tó ṣe tẹ́kọ̀ ẹnìkan pé yóò kọ́mẹ́ntì ńbẹ̀ ẹnìkan pé báyìí kò sọ̀rọ̀ síbẹ̀. ó ń surprise mi pẹ́yìn kan ṣe pa ń believe òun Gani Aríkúyẹrí èmi mọ̀ dáadáa ní 2002 wọ́n kóra wọn wá sọ̀wọ̀ wọ́n fẹ́ dọ̀wọ̀rú àwọn boys ti jáde sí wọn wọ́n pa wọ́n bí wèrè ni wọ́n pa wọ́n finá sí wọn ẹni tó bá parọ́ ayé ẹni tó bá parọ́ ò ní dáa aṣọ obìnrin náà wọ̀ fún tó fi sápò lọ́wọ́ wọ́n gba mọ́tò wọn wọ́n finá sí mọ́tò wọn 2002 ìmí inú wọn tó jẹ́ indigene ọ̀wọ̀ wọ́n lé kúrò lọ́wọ́ ìgbà tí bàbá mi ń kú kò wá sí bàbá ẹ̀ wọ́n tiẹ̀ wá ń bẹ̀bẹ̀ fún wọn ni ayé onírọ́mù ní kò ní dáa ẹ máa bí àwọn OPC léèrè lọ́rọ̀ tí mo sọ yìí àwọn tó wá nú wọn tán kóra wọn wá gbà wọ́n pa wọ́n ní 2002 Gani ó ṣáájú rélùwé lọ́bẹ̀ ṣé ń wo yẹn sọ pé kíni ẹ wá fi ń kọ̀m̀pìẹ̀ olóyè Sunday Igboho ẹ sọ kòbí kan tí ẹ gbọ́ tẹ́lẹ̀ yẹn bá ṣe kúrú mọ́ Sunday mọ́ Gani ásá ẹ̀yin Ìbàdàn ẹ ti gọ̀jù ẹ̀yin Èkó ẹ ti gọ̀jù tó bá ti gbégi òró dání lóògùn ọ̀fẹ́ ẹ̀ ń bìlífù ẹ̀ pú kò ní ẹ fi hàn jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò tó o bá tiẹ̀ lọ́fẹ̀ẹ́ wá tiẹ̀ lájàbò ó wá ń bẹ̀rù station ó ń bẹ̀rù kékeré kan àwọn Ààrẹ Ọ̀nà Kakanfò máa ń fẹ̀mí wọn lẹ̀ fúnra Yorùbá ni kì í ṣe oyè tán fi ń gbádùn kì í ṣe oyè tán fi lọ́gùn ọ̀fẹ́ níbo kò ní pú kò ní tó bá ń ṣe tó bá táyé bá yọ ẹ̀dà gbajúbò kò sí kankan lọ́wọ́ ẹ̀ kò sí kankan lọ́wọ́ nǹkan wà láì kò ní kankan mo ní wọ́n ti lúrí lọ́wọ́ wọ́n escape ẹ̀ aṣọ obìnrin ọjọ́ tán fi joyè mo níta ló fi woman yìí joyè báyìí obìnrin ẹ máa lo ṣíì fún ṣe ṣe woman Gani Aríkúyẹrí èmi Ondo State mọ̀ Ọ̀wọ̀ mọ̀ dáadáa àwọn tí fàṣẹ̀hùn yẹn àwọn yẹn strong ṣẹ́rí tiẹ̀ tó kójọ yìí wọ́n fi ń ṣa nǹkan jẹ. ẹ ṣàfẹ́ pa ẹ sọ pé kórìn ìṣónú gbó ó gbọ́n jù yín lọ kó lè lọ tẹ bá bẹ́ẹ̀ ayì mọ́ ó gbọ́n kò ní lọ Gani Adams ẹ sọ bí kan tó lọ rí ẹ sọ fíìmù kan tó ṣe ń lẹ Yorùbá rí ẹ̀rọ àtàbà ẹ̀yin Ọ̀yọ́ ẹ̀yin tẹwà lọ́rùn yẹn ẹ máa jára yín ẹ má jẹ́ kí nǹkan kan kéékèèké máa mú yín mọ́lẹ̀ gbégi òró dání lóògùn ọ̀fẹ́ ó fẹ́ lè máa rí àwọn ọba alẹ́ Yorùbá fín a máa rìn bí kò ní pú kò ní pú agbọ́tọ̀ àwọn Ààrẹ Ọ̀nà Kakanfò àná àwọn Ààrẹ Ọ̀nà Kakanfò táàrẹ bá ṣojú wò ẹ wàá mọ̀ pa kọ́ni ló wò ẹ yìí tí ẹ fi nídìí wàá tiẹ̀ gbìyànjú kó lájàbò ilé tó máa ń fi kúlú sọ ṣe wọ̀nyẹn kéékèèké wọ̀nyẹn wàá tiẹ̀ ní ẹ̀rù ò ní bà ẹ́ ìkìyà gan wàá tún ní èèyàn gbúdọ̀ jákin ó gbúdọ̀ jákin akin
àwa tá a ní kankan igan tá a bá rí opportunity mo lè tẹ̀lé wọn lọ bí mo ṣe ń sọ ẹni tó bá fẹ́ sọ pé mo lẹ́nu kó gbìyànjú gbá research lẹ́nu fún kí mo lè lọ I can go with there sọ pé kí ni pú òní ẹ má fọ́ fún ẹ má kò lè lọ tẹ bá tì ó ń wo gbogbo ẹ̀yin tẹ̀ ń sọ̀rọ̀ bí ọ̀tá òun ni ẹ̀rí tó sọ pé tí wọ́n sọ pé wọ́n máa ti ààrẹ ni ó sáré ju rélùwé lọ bó ṣe wà yẹn ṣó mọ nǹkan ẹ̀rí tó kó àwọn èèyàn síta pé kó máa búlẹ̀ olóyè Sunday Igboho ó lè ṣe ẹni tó ṣe oníkó máa búlẹ̀ why so ẹ filẹ̀ kò ní aṣọ woman ni ọjọ́ tó wá sọ̀wọ́ mo ń sọ ní 2002 ẹbí léèrè ẹ sọ pé ṣé wọ́n parọ́ ni ẹ̀yin oníwèé ìròyìn ẹ béèrè ẹni ṣó parọ́ ni mo ló sá ní aṣọ obìnrin náà wọ̀ fún lọ́wọ́ tó fi sá lọ ayé onírọ́ mo ní kò ní dáa ẹ béèrè. eléyìí ló sọ mọ́ wa lọ́wọ́ nínú igbó ìgbà táwọn jáde àwọn ìlànà ọkọ̀ mú lélẹ̀ wọn làwọn bọ̀ láti. Lẹ́dà ìlú Ekun security network is video call. Ìlú Ekun security network jẹ́ kí wọ́n fi dì mí dáadáa. This is suspected kidnappers. Àwọn eléyìí làwọn bọ̀ láti àkùngbá àkókò. Àwọn eléyìí báyìí làkọ́kọ́ méjì náà láti àtàkùngbá àkókò. Báyìí bẹ́ẹ̀ ni wọn ọ̀pọ̀lọpọ̀ ogun ẹ̀dá ẹ̀dá kó tọ́jú wọn. Táyọ̀ dúdú kọ́ bàtà ogun ẹ̀dá. Ogun ẹ̀dá. Ogun dà. Inú báàgì náà wà. Ọmọdé àjẹyà o. Ẹ bá kó ogun ẹ síbẹ̀. Ẹ di gbogbo ogun tó ń dè mọ́ olórí burúkú ogun tó ń lò tán ló mú náà rè o. Àwọn ilé ìlàmú ní tí alọ́nubọ́n fún agbọ́n gẹ́nì kárápá lánàá so àwọn ìlàmú ló gbó ìwádìí nínú gbó àbá olórí burúkú eléyìí péjú yìí eléyìí ló yẹ kó wa inú gbó ó dẹ̀ sáwọn alọ́wọ́ ṣùgbọ́n bàtà ọlọ́run ṣe àmọ́ olórí iwájú express máa ní sọlísìn ní ẹgbó kéne ìpín ní ẹlẹ́yìn nílùú bàbá wa gangan tí mú àwọn eléyìí láwọn ń bọ̀ láti àkùngbá àkókò ọ̀pọ̀lọpọ̀ ogun ọ̀dà ẹ̀kọ́ ẹ̀kọ́ àwọn síwájú àtọ̀bẹ́ ẹ̀kọ́ ogun jáde àtọ̀pọ̀lọpọ̀ ogun àtọ̀bẹ́ àti àmà lábẹ́láwọ̀ wọn so à ń bí àsìkò yí àwọn ọmọ ẹgbẹ́ bàbá wa ti Sunday Igboho àfi ń bẹ ẹgbẹ́ bàbá lóde pé ọbẹ̀ dà ọbẹ̀ ẹ̀kọ́ ìdẹ̀lú ọbẹ̀ wọn dà ọbẹ̀ ẹ̀kọ́ bọ̀ sọ́wọ́n jẹ́jú náà àwọn ẹgbẹ́ bẹ̀rẹ̀ wa àwọn fi àsìkò yìí àbí bàbá sí Sunday Igboho pé níbo ni ká kó wọn lọ nítorí ayé kó wọn lọ pé káwọn kọ́ sílẹ̀ ni àbí bóò ni onáfàsì kó béèrè lọ́wọ́ wọn àwọn lélẹ́yìí àwọn lélẹ́yìí àwọn bòròró banditi eléyìí ló yìnbọn sí wa nínú gbọ́lẹ̀ kan olóyìn báyìí so ìbá ayé kó wọn lọ kí à ń fi àsìkò yìí lọ bàbá sí Sunday Igboho kan sọ fún wa nínú ilé àwọn ọmọ ìlú Ekun lábẹ́ àbá comrade yàrá kọ́mọ láti wà ní Ọ̀ṣun state olúwàmọ̀ awọ́rò tí mo jẹ́ lára àwọn kọ̀mọ́ láti ẹ̀ tí mo jẹ́ wọn bíbí ilẹ̀ sin Kwara state iṣẹ́ ìní ọ̀gá mi ní kí wọ́n á ṣe lé àwọn olúwàmọ̀ awọ́rò pé kí n lọ fọ́ ilé mi mọ́ ṣùgbọ́n adúpẹ́ lọ́wọ́ lónìí báyìí pé Nàìjíríà jẹ́ sí eré.